Ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. A lérò pé ẹ ti rí kan àbí méjì dìmú nínú tí dókítà wa bá wa sọ lówùúrọ̀ tòní. Tó bá rí bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ ní ọ̀la bí ṣe mọ̀ mú àkọ́tún rẹ̀ wá sí etí ìgbọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ tó mú ní gbogbo ọjọ́ Thursday báyìí tí a mọ̀ ń gbéyẹ̀wò náà ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera tàbí ní tí ó bá ń ṣẹlẹ̀ láwùjọ tí a lè fi kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n lónìí mo láyọ̀ láti sọ fún yín pé ìlera òun náà ni a tún mọ̀ tẹ̀síwájú nínú ẹ̀ tí a tún mọ̀ gbìyànjú àti lára wa lọ́yẹ̀ àwọn nǹkan tí a nílò láti mọ̀ nípa ìlera ara wa. Òun náà ni a mọ̀ gbéyẹ̀wò lónìí. Bẹ́ẹ̀ sì ni dókítà wa ti wà nílé agbára pẹ̀lú wa tí wọ́n tún mọ̀ là wá lọ́yẹ̀ lórí eléyìí tí a tún gbé wá sóde lónìí. Kí ni n tí a fẹ́ wò? Òun náà ni ó ní ṣe pẹ̀lú àrùn jẹjẹrẹ eléyìí tí a mọ̀ sí cancer. Ẹ mọ̀ pé oríṣiríṣi òun náà ni a fẹ́ wò lónìí. Àlejò wa náà sì ti wà pẹ̀lú àtúmọ̀ bá wa yànnà náà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Àwọn náà ni dókítà Michael Gbala. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́ àlejò wa. Ẹ ṣé olóòtú ẹ káàárọ̀ yàrá lé ẹ káàárọ̀. Inú wa dùn láti rí yín tó jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni iṣẹ́ náà ni. Tọ́ ọ̀dà yóò dà lágbára Ọlọ́run. Ó dà nípa pàpà àlejò wa ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò ọ̀hún. Àìsàn jẹjẹrẹ ó jẹ́ àìsàn tó jẹ́ wípé ó lágbára tí bá ṣe mọ̀ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ní tá à ń pè ní àìsàn jẹjẹrẹ. Kí là ń pè ní àìsàn jẹjẹrẹ gan? Ẹ ṣé olóòtú. Àìsàn jẹjẹrẹ àwọn olóyìnbó ń pè ní cancer. Àìsàn jẹjẹrẹ jẹ́ àìsàn tó jẹ́ pé kò sí gbogbo ẹ̀yà ara tí ò lè mú láti orí dé ẹsẹ̀. Àìsàn jẹjẹrẹ gbogbo ẹ̀yà ara mo ṣe sọ ló lè ní àìsàn jẹjẹrẹ. Àwọn ẹ̀yà ara yẹn à ń pè ní cell tí wọ́n bá cell yẹn ó ní ṣe bó ṣe kàn ṣe máa divide kàn ṣe máa gé sí kéékèèké kàn máa dàgbà. Èmi nígbà míì nǹkan tó yẹ kó ra máa dàgbà kéékèèké á kàn dàgbà lọ́nà tí yóò ṣe. Ó lè wá fa nǹkan tó yẹ pé ẹ̀yà ara kan á wú àbí kó fa bíi egbò lára yẹn. Ó wú ni àbó fa egbò ni. So ẹ̀yà ara yẹn ò wá ní ṣe bó ṣe yẹ kó ṣe. Àwa máa dàbẹ́ ni pé nǹkan tí yóò gbọ́ràn sí bó ṣe yẹ kí ẹ̀yà ara kó máa ṣiṣẹ́. Ìdí bẹ́ẹ̀ níṣẹ́ yẹn ẹ̀yà ara bẹ́ẹ̀ wà ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe á máa ṣiṣẹ́ gbòdì tó dẹ̀ lè fa oríṣiríṣi wàhálà. Ọ̀dà tí a bá wá sọ̀rọ̀ nípa pẹ̀lú bẹ́ẹ̀ sọ ẹ̀wọ̀n ni wàá mú wa lọ sí iye jẹjẹrẹ tí a ní. Ǹjẹ́ àwọn àrùn yàmọ̀ púpọ̀ oríṣiríṣi jẹ́ lè bá wa kà iye àìsàn àbí ọ̀nà tí jẹjẹrẹ lè mọ̀ gbà mú yàn. Tí mo ń gbìyànjú àti sọ ni pé kí ni àwọn ẹ̀yà tá a ní tí ó jẹ́ nípa ti jẹjẹrẹ yìí? Gbogbo ẹ̀yà ara láti orí tá bá wò láti orí dé ẹsẹ̀ lórí báyìí ẹran wà lára orí, skin wà ńbẹ̀, ojú wà, etí wà, imú wà, ahọ́n wà, apá ẹsẹ̀, ọmú wà, ìfun gbogbo ẹ̀ ló wà. Kò sí ní gbogbo ẹ̀yà ara tí jẹjẹrẹ ò lè mú. Ara èèyàn àwọn sẹ́ẹ̀lì ló jẹ́ nǹkan tó yẹ pé tó parapọ̀ tó fi di ẹ̀yà ara. So ní jẹjẹrẹ túmọ̀ sí pé àwọn sẹ́ẹ̀lì yẹn wọ́n á ṣe bó ṣe kán ṣe. Sẹ́ẹ̀lì tó yẹ kó ra máa pín sí méjì mẹ́ta ó pín sí bí 30 tó di pé á fa kí sẹ́ẹ̀lì yẹn sẹ́ẹ̀lì tó yẹ bí area tó yẹ kó níbi akọra níbi sẹ́ẹ̀lì bíi 50 ó lè dìgbà tó ní 200 tá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nǹkan tó ń fa jẹjẹrẹ nǹkan tó jẹjẹrẹ yẹn kò sí ẹ̀yà ara tí jẹjẹrẹ ò lè mú láti ojú dé imú dé ọkàn dé ìfun dé ibi tí àwọn gbà mí lung dé ẹsẹ̀ dé ẹ̀yà ara obìnrin ojú ara ni gbogbo ẹ̀ kò sí ẹsẹ̀ ni eegun ni inú ẹ̀jẹ̀ ni gbogbo tẹ́ bá ti rí gbogbo ọmọ èèyàn láti orí dé sàlẹ̀ ní jẹjẹrẹ lè mú. Ó kàn jẹ́ pé lọ́pọ̀ gbà àwọn kan máa ń tètè ní jẹjẹrẹ ojúra lọ. Irú báyìí irú ọmú fún obìnrin àbí àìlé ọmọ àwọn yẹn sábà wọ́pọ̀ fún obìnrin ju àwọn míì lọ. Irú ẹni mi báyìí tó dúpẹ́ bóyá ibi tí wọ́n gbà mí lung àwọn náà tún lè ní cancer níbẹ̀. Ìyẹn jẹjẹrẹ la pè ní cancer. Bóyá ibi tí oúnjẹ dúró sí stomach àwọn míì tún lè ní bẹ́ẹ̀. Bọ̀bọ̀ kan fẹ́ mọ̀ pé kò sí ẹ̀yà ara tí kò lè ní jẹjẹrẹ. Àmọ́ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àrùn jẹjẹrẹ yìí ó lágbára gidi gan tó sì máa ń mú ẹ̀mí lọ́wọ́.
tó bá ṣèyàn àmọ́ ṣé kò wá sí ọ̀nà téèyàn ti lè gbà tó jẹ́ pé tó bá ní àrùn jẹjẹrẹ yìí tí tó lè ní ìwòsàn tó péye tí kò sì ní ṣalábàápàdé ikú. ẹ lóòótọ́ ẹ ṣe tá bá ń sọ̀rọ̀ nígbà gbogbo kákan sọ̀rọ̀ generally àwọn ìgbésẹ̀ wà téèyàn lè gbé tí ó lè dínwó àti ní jẹjẹrẹ kù ṣùgbọ́n tá bá fẹ́ torí àwọn kankan wà tá a mọ̀ pé ó sábà máa ń fa jẹjẹrẹ nǹkan báyìí ó dẹ̀ wọ́pọ̀ sí gbogbo jẹjẹrẹ ló pé tí a bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ irú pé bí ẹni tí immunity ẹ̀ tí ò bá dáa tó tẹ́pẹ́ nǹkan tó ń bá kòkòrò jà lára tí ò dáa tó irú ẹnìyẹn lè ó rọrùn kó ní irú ẹni bẹ́ẹ̀ kó ní jẹjẹrẹ àmọ́ irú yẹn bí ẹni tó mu sìgá àmọ́ kó rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ kó ní jẹjẹrẹ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ jẹjẹrẹ ó máa ń da ká mọ irú jẹjẹrẹ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tí a bá mọ jẹjẹrẹ tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lè wá sọ kẹ́yìn á sọ pé nǹkan bí eléyìí nǹkan báyìí la mọ̀ tó ń fa irú jẹjẹrẹ bí eléyìí látọ̀dọ̀ obìnrin eléyìí tí ó jẹ́ jẹjẹrẹ ti ilé ọmọ tàbí ká ní ẹnu ilé ọmọ ẹ jẹ́ kí a mọ̀ láti bẹ̀rẹ̀ nítorí a mọ̀ pé oríṣiríṣi ò ní àrùn jẹjẹrẹ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ṣùgbọ́n ẹ jẹ́ kí a mú iyùn kí a sọ lónìí tá a bá ń sọ̀rọ̀ nípa ilé ọmọ a mọ̀ pé ibi tí ọmọ máa ń dúró sí àti bí ọmọ ṣe jáde ò ní iṣẹ́ tí ó wà ní apá tibẹ̀ báwo ni àìsàn jẹjẹrẹ tún ṣe lè mú ilé ọmọ tó tún wá fònà ìta tó tún jẹ́ inú. ẹ ṣe olóòtú ilé ọmọ àbí ẹnu ilé ọmọ tí à ń pè ní cervix àrùn jẹjẹrẹ ó wọ́pọ̀ pàápàá ní àwọn ìlú tí ó ti dàgbàsókè àwọn ìlú bí ìlú Áfíríkà ìlú tó ti dàgbàsókè ó wọ́pọ̀ irú orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí àtẹ̀fẹ́ lè sọ pé àrùn jẹjẹrẹ ẹnu ilé ọmọ ìyẹn ti cervix yẹn òun ló jẹ́ igbákejì tó pọ̀ jù ní àrùn jẹjẹrẹ tó máa ń pa àwọn obìnrin lẹ́yìn àrùn ti jẹjẹrẹ ti ọmú ti ilé ẹnu ọmọ yẹn cervix yẹn òun ló tẹ̀lé ó dẹ̀ jẹ́ kan tó wọ́pọ̀ ó ṣe ní láàánú bẹ́ẹ̀ torí nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ni àwọn ìgbésẹ̀ wà tá a lè gbé tó yẹ kí ìlú gbé tó yẹ kí àwọn èèyàn kan gbé tó kò yẹ kí àrùn jẹjẹrẹ ti cervix yẹn ó ṣe kò yẹ kó pọ̀ mọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àrípò ó sì pọ̀ ó sì ń pa àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ kò tí ó dẹ̀ jẹ́ pé nǹkan tó bá èèyàn nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ni pẹ̀lú ọ̀rọ̀ ta ní láàárọ̀ ìyá lè máa ṣàlàyé fún àwọn èèyàn wa kí ló ń fà àti kí la lè ṣe láti ẹ̀ tí má kí la jẹ́ lè wá ṣe rárá. tá a lè ṣe má ṣe jẹ́ kó wá rárá àrùn jẹjẹrẹ ilé ọmọ ẹnu ilé ọmọ tàǹpẹ̀ cervix cancer of the cervix yìí ibi tí ọ̀rọ̀ yẹn tẹ̀ tún ṣe díẹ̀ sí kó tó di pé obìnrin ní irú àrùn yẹn àápẹ́kẹ́ nìkan ní pre-malignant stage tẹ́ pé nǹkan tóbìnrin máa kọ́kọ́ ní fún bí ọdún 5 sí 10 kó tẹ̀ tó di jẹjẹrẹ kó tẹ̀ kọ́kọ́ wà tó di pé a tiẹ̀ lè tí irú obìnrin bẹ́ẹ̀ bá wá sílé ìwòsàn a lè dókítà lè mọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ téèyàn á dẹ̀ ṣe lè tọ́jú a máa fẹnu débẹ̀ tí ò wá ní di jẹjẹrẹ tó tẹ̀ ní di jẹjẹrẹ ìdí nìyẹn tí ò fi pọ̀ ní ìlú àwọn ìlú tó pé wọ́n ti dàgbàsókè ìlú Gẹ̀ẹ́sì tí ò fi pọ̀ lọ́hùn ní ìlú àwọn Gẹ̀ẹ́sì nìyẹn torí pẹ̀lú àwọn ètò tán ní sílẹ̀ wọ́n lè tètè mọ àwọn tó bá fẹ́ nírú àìsàn yẹn ní àkókò bẹ́ẹ̀ yẹn tá dẹ̀ tètè lè tọ́jú ẹ̀ ní ìgbà tó pé kò ní pa obìnrin bẹ́ẹ̀ lára gbogbo ẹ̀ ló dẹ̀ ṣùgbọ́n ká tó mẹ́nu lọ́bẹ̀ ẹ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ kí ló tiẹ̀ ń fa àrùn jẹjẹrẹ ilé ọmọ yìí ẹnu ilé ọmọ yìí àti pé báwo ló ṣe ń farahàn báwo lèèyàn ṣe lè mọ̀ pé bóyá òun tiẹ̀ nírú àrùn yìí lára nǹkan tá a mọ̀ tó sábà máa ń fa àrùn ẹnu ilé ọmọ jẹjẹrẹ yìí òun ni kòkòrò tá à ń pè ní HPV human papilloma virus kòkòrò yẹn tí ó bá wà lára obìnrin
kòkòrò yìí dẹ̀ ní ara ìbálòpọ̀ lèyàn ti ń kó kòkòrò yìí human papillomavirus yẹn nǹkan tí human papillomavirus tó máa ń fà lára ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n human papillomavirus yóò tiẹ̀ tó 100 irú ẹ̀ tó wà ṣùgbọ́n àwọn kan tápẹ́ 16 18 àwọn kan nú ẹ̀ wọ́n á sábà máa ń fa àrùn jẹjẹrẹ àǹtú ẹnu ilé ọmọ ní wọ́n tẹ̀ tún lè fa ojú ara wọ́n tún lè fa àrùn jẹjẹrẹ tójú ara so irú obìnrin tó bá ti kóru àìsàn bẹ́ẹ̀ lára ìbálòpọ̀ pàápàá tí irú obìnrin bẹ́ẹ̀ bá ìgbà tó bá kọ́kọ́ ní ìbálòpọ̀ tó bá jẹ́ pé ìgbà tó yẹ pé ọmọ ọjọ́ orí ẹ̀ kò tí ì pé bíi ọmọ ọdún 16 years mẹ́rìndínlógún ìgbà àkọ́kọ́ tí ọmọ obìnrin tó bá ní ìbálòpọ̀ tó bá yá ó ní ṣe pẹ̀lú nǹkan tó máa ń fa àrùn jẹjẹrẹ ilé ọmọ yẹn torí nígbà yẹn ẹnu ilé ọmọ wọn yẹn ò tí ì gbó dáadáa tí irú kòkòrò àtàkùn ní papillomavirus tó bá dẹ̀ wọlé nígbà yẹn ó lágbára àti máa fa wàhálà kíákíá so mo sọ pé ọjọ́ orí tí ọmọ obìnrin tó kọ́ ní ìbálòpọ̀ ó ní í ṣe ọjọ́ orí tó bá yá jù lẹ́ẹ̀kejì tí obìnrin bẹ́ẹ̀ tó bá kó àrùn human papillomavirus yìí àrùn human papillomavirus yẹn ara ọkùnrin tó dẹ̀ ti ń kó ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin ò dẹ̀ mọ̀ pé wọ́n ní yẹn lára ibi tó dẹ̀ wá burú sí ni pé ìgbà mi obìnrin gan tó kó àrùn yìí ó lè jẹ́ obìnrin tó yẹ pé ọkùnrin kan ló ní ọkọ kan ló ní ṣùgbọ́n tí irú obìnrin bẹ́ẹ̀ tí ọkọ ẹ̀ bá jẹ́ ẹni tó ń bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe ó lè kóró àrùn yẹn kó wá kó bá obìnrin bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ obìnrin tó yẹ pé ó ń bá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láṣepọ̀ náà àti nírú wàhálà yẹn ó rọrùn àti nírú wàhálà yẹn ṣùgbọ́n mò ń sọ ńgbà míì obìnrin gan lè má bá ju ọkùnrin kan tó ń láṣepọ̀ wọn ṣùgbọ́n tí ọkọ ẹni bẹ́ẹ̀ bí irú ọkọ ẹni yẹn ní ìyàwó tó pọ̀ àbí ọkùnrin tó yẹ pé ó máa ń jáde ni ó lè kóru wàhálà yẹn kó wá kó bá ìyàwó tá a jẹ́ kí human papillomavirus yẹn tó máa jẹ́ kó wọlé torí lọ́pọ̀lọpọ̀ gbà ó fẹ́ ṣe pé tá a bá fẹ́ kó mẹ́wàá jọ mẹ́sàn-án mẹ́wàá tó ní àrùn kìíní yẹn human papillomavirus yẹn wà lára wọn. ìyẹn nìkan kọ́ a tuntun ṣàkíyèsí obìnrin tó bá mu sìgá kìíní àrùn jẹjẹrẹ yẹn ó sábà máa ń ṣe wọ́n àbí nígbà míì ó ti ní ẹni tó yẹ pé kò fi bẹ́ẹ̀ ní tápẹ́ ní reduce immunity tí kò ní agbára àti bá kòkòrò jà bóyá ó ní àìsàn kan tí ò jẹ́ kí ẹ̀yà ara ẹ̀ kó lè bá àwọn kòkòrò jà ó lè fa nǹkan bẹ́ẹ̀ bí irú ẹni tó ní HIV ẹni tó wà immunocompromised láti dí mi tẹ́ pé ẹni ara ẹ̀yìn ẹni ò lè bá kòkòrò jà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tún lè ní bẹ́ẹ̀ a tún ṣàkíyèsí pé àwọn tí ò bá fi bẹ́ẹ̀ lówó tán jẹun dáadáa ó tún sábà wọ́pọ̀ lọ́dọ̀ àwọn tàbí low social economic people and then tí ọjọ́ orí bá tún lọ tó ti tún lọ bíi 40-50 ó tún sábà máa ń farahàn nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tún ṣàlàyé pé bóyá ó tún ní irú àwọn oògùn irú ìmílẹ̀ mi ìfẹ́ kí lè dá mi ìfẹ́ kó dá àríyànjiyàn sílẹ̀ jákè má fẹnu kan tó onírú family planning táwọn kan sọ pé bóyá ó tún lè fa onírú kan pàtó táwọn kan bóyá ó lè fa bẹ̀rẹ̀ ẹja fìyẹn nítorí yóò wọ́pọ̀ rárá eléyìí tó sáà wọ́pọ̀ ní ti HPV yẹn ló sáà wọ́pọ̀ and nǹkan tó mọ̀ tẹ̀wé káwọn èèyàn kan fọkàn mọ̀ láàárọ̀ yìí ọjọ́ orí tí ọmọ obìnrin tó kọ́ láṣepọ̀ yẹn ṣe pàtàkì lórí ẹ̀ àti pé kí àwọn èèyàn náà tó bá tún láṣepọ̀ tán lo condom infection yẹn tún rọrùn àti tún fa ara hàn nínú àwọn èèyàn bẹ́ẹ̀. ọjọ́ orí wo ló wá tiẹ̀ dá kóbìnrin ó tiẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀ka tá a mọ̀ tọ́jọ́ orí yẹn tó bá ti yá ju 16 mẹ́rìndínlógún yẹn kò dáa rárá ìdí dẹ̀ ni tá bá ń sọ̀rọ̀ gbà tó bá yá máa sọ pé nǹkan la lè ṣe tá lè dínwọ́ àrùn jẹjẹrẹ yẹn kù ara nǹkan tá à ń ṣe ni pé láti fún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára ní kí ọmọdé obìnrin kó tó bẹ̀rẹ̀ sí ní àṣepọ̀
torí tí ọmọdé obìnrin tó bá gba abẹ́rẹ́ àjẹsára fún human papilloma virus yẹn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí í rọ́kùnrin irú ẹni bẹ́ẹ̀ ò ní lárùn jẹjẹrẹ yẹn ìdí nìyẹn irú ọmọ tó ṣe ọmọbìnrin tó wà ní primary school àtọ́wọ̀ ìbẹ̀rẹ̀ secondary school tá a sì lérò pé ọdún mẹ́wàá ọdún méjì ọdún méjìlá kó tó irú ẹ̀ yẹ kó tó ìmọ̀ ọkùnrin tó ń bá fúnra ẹni bẹ́ẹ̀ lábẹ́rẹ́ kò lè ní àrùn human papilloma virus yẹn tí o bá lè ní àrùn human papilloma virus yẹn irú ẹni yẹn ò lè ní jẹjẹrẹ ọkàn so ọ̀nà kan nìyẹn tá a fi lè dènà irú àrùn yẹn kó má bàa ṣẹlẹ̀ ọ̀nà kan náà ni pé kí àwọn èèyàn kan tán tètè ọmọdé obìnrin kan má tètè pé wọ́n ń rí ọkùnrin kó tó pé àti dé ìgbà tó yẹ pé ọjọ́ orí yẹn á ti lọ sókè tó yẹ pé ẹ̀yà ara yẹn ó ti gbó tó yẹ pé kòkòrò yẹn ò lè tè fi bẹ́ẹ̀ fi ràn nínú àgọ́ ara rẹ̀ níbẹ̀. ẹ má bínú ẹ sọ pé ara ọkùnrin ló máa ń wà ṣé tó bá ti wà lára ọkùnrin yìí àwọn náà ò ní jẹjẹrẹ ni. àwọn náà lè ní jẹjẹrẹ that's why lórí nǹkan ọkùnrin ẹni míì lè ní jẹjẹrẹ níbi tí ẹ lè rí nǹkan tá à ń pè ní wat tá a rí nǹkan tó máa grow tó nǹkan tó máa bà lórí orí okó ẹni míì tá a wà ń bẹ tá a máa dàbí àpéwọ́n bá ti pè wat báyìí ní tá dàbí bí mushroom tó wà lára ó lè wà lára obìnrin náà wà lára ọkùnrin so ọkùnrin náà ní àrùn jẹjẹrẹ tó yẹ pé kíní yẹn náà lè fà á fún wọn. ṣé ti àwọn ọkùnrin náà tún ní ṣe pẹ̀lú ọjọ́ orí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí lọ́dọ̀ obìnrin pé iye ọjọ́ orí tí obìnrin bá wà tó fi ní ìbálòpọ̀ àkọ́kọ́ ó lè fà ṣé ó lè fà fún ọkùnrin náà kí àìsàn wọlé. nǹkan tá a túmọ̀ pé ó tún fa àrùn jẹjẹrẹ yìí tó bá jẹ́ ọkùnrin tán àkọlà fún ó tún wọ́pọ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ circumcision ọkùnrin tán àkọlà fún ó tún wọ́pọ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ ó tún wọ́pọ̀ gan fún ìyàwó irú ọkùnrin bẹ́ẹ̀ torí àrùn kìíní ó láwọn kankan tó wà smegma a pè ní smegma tó wà lára ẹni tán bá kọlà fún yẹn tó lè fa àrùn jẹjẹrẹ ó lè fà fọkùnrin ó lè fà fóbìnrin. ẹ mọ́ bínú àlejò wa pé mo sáré dá yín dúró bẹ́ẹ̀ ṣé wọ́n pé oríṣiríṣi ìwọ́de oríṣiríṣi ló ti ń lọ wípé ẹ tako dídábẹ́ fún àwọn ọmọ obìnrin ṣé àìdábẹ́ fún ọmọbìnrin náà ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti sọ ni pé ó lè fà á fún obìnrin náà. ọmọkùnrin mo sọ o. ok ọmọkùnrin. ẹ̀jẹ̀ wọn aráalé ẹjọ́ ẹ má dábẹ́ fóbìnrin o. tọ́ ẹ má dábẹ́ fóbìnrin o ẹni tó bá ń dábẹ́ fóbìnrin ó ń pa obìnrin lára ni o ẹni tó bá dábẹ́ fóbìnrin olóòtú ẹ má bóyá lọ́jọ́ mi a lè ráyè sọ̀rọ̀ ńbẹ̀ sọ ká má kúrò lórí ilé tá à ń sọ ṣùgbọ́n kí n kàn jẹ́ kán ara lé mọ̀ pé kán má dábẹ́ fún obìnrin ọkùnrin ni mò ń sọ pé ọtọkùnrin mò ń sọ àìdábẹ́ fún ọkùnrin kì í ṣe pé ó ṣeé ṣe ó máa ń fa wàhálà fóbìnrin ó fa wàhálà fọkùnrin fún ọkùnrin à sọ pé kán dábẹ́ fún torí ó yé wa pé tán bá dábẹ́ fún ọkùnrin ó máa fa wàhálà fọkùnrin yẹn ìbẹ́ náà á jẹ́ fa wàhálà fóbìnrin but fún tóbìnrin ẹ má dábẹ́ fún obìnrin wàhálà tó ń fà fóbìnrin ti pọ̀ jù. ìyá kakọ́ fi àrọwà tí wọ́n pa fẹ́yìn ara lé o ní pé ẹ má dábẹ́ fóbìnrin jẹ́ kí àtẹ̀lé oríṣiríṣi àwọn ẹ̀kọ́ òun náà ló ti wà lórí títako dídábẹ́ fún obìnrin òun náà ni àlejò wa tí wọ́n ti bá a fìdí ẹ̀ tí wọ́n fi bá a fi múlẹ̀ ẹ dákun ẹ má dábẹ́ fún ọmọbìnrin tán. ìbéèrè tí mo tiẹ̀ tún fẹ́ béèrè náà ni pé gẹ́gẹ́ bí àwọn ṣe béèrè wípé ṣé bó ṣe ní iye ọjọ́ orí fóbìnrin ṣé ọjọ́ orí náà wà ṣé gbèdéke ọjọ́ orí náà wà fọkùnrin àbí ntọ́lóyìnbó máa ń sọ wípé káríà tiẹ̀ ní ọkùnrin pé ó tiẹ̀ ti wà lára wọn abínibíni ní HPV tẹ̀sán. HPV èèyàn ìgbà tí èèyàn bá dá ilé yẹn máa ń kó HPV ọkùnrin náà ara obìnrin náà ló ń ti kó ìgbà tó ké pé HPV tó ń fa kíní ìgbà tán bá dá iná lóníkálukú ló ní àwọn nǹkan wọ̀nyí ó dá nígbà tí ẹ ti sọ ohun tí ó lè fà fún wa kí wá ní àwọn àpẹẹrẹ tí irú ẹni bẹ́ẹ̀ máa rí ẹ̀ta fi mọ̀ pé àìsàn yìí ti ń wọlé bọ̀ àìsàn yìí ti ń wọlé bọ̀ kí ni àwọn àpẹẹrẹ wọn. ẹ ṣe olóòtú nǹkan tó tún bani nínú jẹ́ lórí ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ inú ilé ọmọ ìbẹ́lọ̀pọ̀lọpọ̀ gba àwọn èèyàn wa tán bá fi máa wá sílé ìwòsàn gbà tí àrùn yẹn tí ó pé ó ti gbẹ́gẹ́ tó yẹ pé ó tiẹ̀ ti lọ stage 3 stage 4 tó yẹ pé
àti lè ràn wọ́n lọ́wọ́ kò fi bẹ́ẹ̀ sí nípa bí àrùn yìí ṣe ń farahàn tí obìnrin bá ń rí ẹ̀jẹ̀ ní ìgbà tó yẹ kó rẹ́jẹ̀ bóyá láàrin oṣù láàrin pírọ̀dù kan sí ìkejì tóbìnrin rí pé òun rẹ́jẹ̀ tó ń rí pé òun bleed vaginally òun rẹ́jẹ̀ láàrin ìgbà tó ń ṣe nǹkan oṣù kan síra tó ń rẹ́jẹ̀ àbí tóun àtọkùnrin bá láṣepọ̀ irú obìnrin bẹ́ẹ̀ tán bá láṣepọ̀ tó wá rí pé ẹ̀jẹ̀ ń jáde lẹ́gbọ̀n tó bá láṣepọ̀ irú ẹni bẹ́ẹ̀ kó fúnra ó lè jẹ́ pé àwọn jẹjẹrẹ lè fà bẹ́ẹ̀ kóbìnrin tó bá láṣepọ̀ kó bẹ̀rẹ̀ sí rí ẹ̀jẹ̀ nígbà míì dẹ̀ ní ẹni míì nǹkan máa ń jà lójú ara ẹ̀ ni nǹkan tó jà lójú ara tó pé nǹkan tó jà lójú ara ẹ̀ tó máa ń rùn lọ́pọ̀lọpọ̀ gbà discharge lẹ́ni míì ní tẹ́lẹ̀ àmọ́ pé ẹni báyìí ó lè jẹ́ pé nǹkan báyìí ló ní sẹ́ni tó bá ní ẹni tó yẹ pé tó bá láṣepọ̀ tó bá ń rẹ́jẹ̀ àbẹ́ni tó bá ṣàń rí nǹkan tó jà lójú ara tó ń pọ̀ tó dẹ̀ ń rùn irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó farahàn nílé ìwòsàn kán lè wò kó jẹ́ pé ó ní irú àrùn yẹn lára ìgbà míì dẹ̀ ní ẹni míì kan rí pé lódò lábẹ́ inú báyìí pé ó ń dun òun pé òun kan ó ń dun lẹ́nu mi ò máa ń ọmọ rẹ̀ tó pé lábẹ́ inú ó ń dùn tẹ́mi bá láṣepọ̀ náà ó máa ní pain ìyẹn gbà míì lè jẹ́ kó ó lè fà fún ẹni míì tó bá di pé àrùn yẹn tuntun pọ̀ tẹ́pọ̀ tuntun tóbi tó ti ń dí lára tó ti ń dí ẹnu ilé ọmọ yẹn ẹni míì tó bá fẹ́ tàn gbà míì ó lè lera fún díẹ̀ àti lè tàn. mo rí ọmọbìnrin kan láìpẹ́ tó dẹ̀ bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. kó tó di pé mẹ́nubà ọ̀rọ̀ ọmọbìnrin rẹ̀ jẹ́ kí a sáré dókè lọ nígbà tó bá padà dé mẹ́nubà ti eléyìí tẹ́fẹ́ mẹ́nubà tó ẹ̀yin ará lé mo lérò pé ẹ ti ń gba ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí ẹ mọ̀ yìí lọ́bì kankan nígbà tí a bá padà dé ètò ń tẹ̀síwájú àlejò wọ́n mọ̀ tún bá wa tẹ̀síwájú nínú ìlanilọ́yẹ̀ tí wọ́n ń là wá lórí àìsàn jẹjẹrẹ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ bá ṣẹ̀ sí ẹ̀rọ móhùnmáwòrán yín abala bó ṣe ń lọ òun náà ni ẹ wà lórí ètò Kaaro Oojire ní tí a sì ń gbé yẹ̀wò lónìí òun náà ni ó ní ṣe pẹ̀lú ìlera lábẹ́ àkòrí àìsàn jẹjẹrẹ àlejò wa sì ti ń bá wa yànnàná rẹ̀ láti òwúrọ̀ àlejò wa tí wọ́n wà pẹ̀lú wa àwọn náà ni dókítà Michael Gbala ẹ kú àtótónu látara àlejò wa ẹ ṣé olóòtú ẹ kú iṣẹ́. tọ́ ká tó dókè lọ́wọ́ ẹ fẹ́ mẹ́nu bà ti ọmọbìnrin kan tí ẹ ṣalábàápàdé. ẹ ṣe mo ṣàlàyé pé nígbà míì ẹni míì bó ṣe máa mọ̀ pé ó ní àrùn rẹ̀ ni pé ó máa ní nǹkan tó ń jẹ́ àìlójú ara ẹ̀ ó lè dàbí omi kó máa rùn ọmọdé kan láìpẹ́ fáyínà ọdún yìí náà ni mo rí ó ti lọ káàkiri ilé ìwòsàn wọ́n á ti fún lóògùn wọ́n á ti kọ pé kì í discharge wọ́n á ti fún antibiotics wọ́n á ti fún ní gbogbo ó ti lo oríṣiríṣi ọmọ bíi 20 ọdún lé bíi mẹ́ta 23 20 ọdún lé bíi mẹ́ta ó dẹ̀ ti ń gbà tọ́jú lóríṣiríṣi tán fún ní pé bàtà wa mọ orí ọmọ tá a kàn sọ pé ẹ jẹ́ ká tiẹ̀ wo ẹnu ilé ọmọ àrùn jẹjẹrẹ ti gba gbogbo yẹn nǹkan tí mo sọ fún ara ilé láàárọ̀ yìí téèyàn bá ń ní discharge kó mọ́kàn gbà pé discharge lásán lòun rí ẹ jẹ́ kó lọ rí dókítà torí nígbà míì àrùn jẹjẹrẹ ilé ọmọ ẹnu ilé ọmọ yìí ó ń farahàn láti nǹkan tó ń jáde lójú ara yẹn. nípa ti eléyìí tí ẹ mẹ́nu báyìí ẹ sọ wípé ó ti káàkiri tí wọ́n sì ń kọ àwọn oògùn fún iṣẹ́ yìí ò lérò pé bóyá àṣìṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ń lọ rí torí àwọn dókítà náà ni ó ṣàkọ oògùn fún pé oògùn tó lóore olóòtú ẹ̀yin náà máa bó ṣe ń lọ nílùú wa kò mí sọ pé lọ ọ̀dọ̀ àwọn dókítà ṣèbí téèyàn bá lẹ́ kẹ́míìsì ṣèbí gbogbo yẹn ní dókítà báyìí ṣèbí gbogbo wa ló ti gbogbo yẹn ní dókítà báyìí náà gbogbo yẹn dókítà Nàìjíríà ní Nàìjíríà àti ẹ̀mẹ́ tó jẹ́ dókítà mọ́ gbogbo èèyàn ló
gbogbo èèyàn dókítà Nàìjíríà bá ẹja fìyẹn lẹ̀ àmọ́ bó ṣe ń lọ tó ń to oògùn tó lóun dókítà gbogbo ẹja fìyẹn lẹ̀. Ó dà ní tẹ̀síwájú mo fẹ́ béèrè ní lọ́wọ́ yín pé àwọn tó bá ti ní àìsàn yìí báwo ni tí wíwà láàyè wọn tí àwọn olóyìnbó ń pè ní chances of survival wọn ǹjẹ́ wọ́n lè rí ìtọ́jú gbà tí ó sì tún wà. Olótùú ẹ ṣe ní ìbéèrè tẹ béèrè yìí kí n tó lọ abá abẹ yẹn màá fi bẹ̀rẹ̀ ní pé bí a ṣe lè dènà àrùn yìí sórí àti dènà àrùn yìí ọ̀nà mẹ́ta ló pín sí ìpele kẹta lẹ béèrè yẹn ọ̀nà àti dènà jẹjẹrẹ ojú ara yìí à ń pè lọ́nà tó pín sí primary secondary and tertiary. Primary yẹn ta kọ́kọ́ ni pé kí àwọn èèyàn kan máa tiẹ̀ ní àrùn yẹn rárá ó dẹ̀ ṣeéṣe ó ṣeéṣe pé a tẹ̀ lè ṣe kí àwọn èèyàn kan máa ní àrùn yẹn ọ̀nà tá a fi lè ṣe ni pé a ti sọ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àrùn kòkòrò APV ló fà á pé tí ọmọ obìnrin tí ò bá tètè tá a bá fún ní abẹ́rẹ́ àjẹsára tó gba abẹ́rẹ́ àjẹsára àrùn kòkòrò HPV yẹn ò ní lè ràn so ọ̀nà tá a bá kọ́kọ́ tọ́jú kọ ni pé bá a ṣe lè jẹ́ kí àwọn ọmọ wa kàn gba abẹ́rẹ́ papilloma virus yìí tìbí ẹni tí ò bá ní àrùn ẹni tí ò bá ní àrùn a lè máa sọ̀rọ̀ treatment náà. Bẹ́ẹ̀ni. Àbí? So ẹ jẹ́ ká kọ́kọ́ lọ báwọn olóògbé jẹjẹrẹ yìí sọ wọ́n ní prevention is better than cure tani tí ò bá ní àrùn rárá kò nílò ìtọ́jú ìpele yẹn ìyẹn dẹ̀ ló jẹ́ pé kò tiẹ̀ wọ́pọ̀ bí ẹni pé àwọn èèyàn wa ò tiẹ̀ mọ abala ibẹ̀ yẹn ni. Ẹ má bínú mo mọ̀ pé ẹ ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ṣì máa sọ̀rọ̀ àmọ́ ṣé abẹ́rẹ́ yìí náà ṣó pín sí ẹ̀yà ẹ̀ka ni àbí ẹ̀ẹ̀kan báyìí náà lèèyàn máa ń gbà ní ìgbà méjì péré ni wọ́n ti gbà á báyìí tó tọ́ bí ọ̀sẹ̀ bíi mélòó tó gbà kejì ó ti tán. Kò wá sọ́jọ́ orí tí ò lè gbà kò bá àjọ ọmọbìnrin ọdún kan. A fẹ́ kó jẹ́ pé ọmọ tó láti bí ọmọ ọdún mẹ́sàn-án sí ọmọ ọdún méjìlá kó tó di pé ó láṣepọ̀. Àwọn tí wọ́n máa ń fipá ń bá lò pọ̀ nǹkan. Ní. Àwọn bí ọmọ oṣù mẹ́ta. Àwọn tí ò dóṣù mẹ́ta gan àti tó ti ń bá ipá bá ọmọ ọdún mẹ́wàá gan ọmọ ọdún méjìlá ọmọ mẹ́tàlá. Nǹkan tó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ni pé àtẹ̀rẹ́ tó fipá bá ọmọ délò pọ̀ ṣùgbọ́n kíní vaccine yẹn àwọn ọmọ táwọn tá a fẹ́ fún làwọn tó pọ̀ ọjọ́ orí wọn ti ń lọ bíi mẹ́sàn-án yẹn nígbà míì dẹ̀ ní pé wọ́n fi gbá báyàn lò pọ̀ irú ẹni tó fi gbá báyàn lò pọ̀ tí ò bá ní àrùn HPV lára ó lè má kó HPV kò ní kó HPV ran ọmọ ṣọ́ọ̀rọ̀ mi yé yín so ẹni ẹ̀ létà sílẹ̀ òun náà tó bá yá ó lè nílò kó gba abẹ́rẹ́ yẹn tó bá yẹ pé wọ́n á ṣe test fún tí ò tí ì ní àrùn yẹn lára ìyẹn ò nílò pé kò lè gbaru abẹ́rẹ́ yẹn ṣé ó ti yé mi so ẹni tí ò tí ì ní àrùn HPV lára la fẹ́ fún lábẹ́rẹ́ àjẹsára kó má tiẹ̀ ní àrùn so ìdí tí mo máa gba àwọn èèyàn níyànjú ni pé ẹni tó bá lọ́mọ obìnrin kó kà á sí ojúṣe àti gba abẹ́rẹ́ àjẹsára yẹn fún ọmọ òbí tó bá ṣerú ẹ̀ fún ọmọ obìnrin ẹ̀ ó ran ọjọ́ ọ̀la ọmọbìnrin yẹn lọ́wọ́ ẹ̀yin ẹ̀ wò ó ayé tá a wà yìí à ń rán ọmọ lọ primary school private secondary university ìgbà tí àwọn á rán ọmọ lọ gbogbo bẹ̀ yẹn ká sọ pé kọ́mọdé ọmọ bẹ́ẹ̀ ṣẹ̀ wà lọ ní cancer àgbà tó pé 40 years pẹ̀lú gbogbo tóbi ti ná so tí ròbí bẹ́ẹ̀ bá mọ̀ pé ó lábẹ́rẹ́ tó ń lè fún ọmọ o tó tiẹ̀ mọ tó ń jẹ́ kí ọmọ onírú wàhálà yẹn lọ́jọ́ iwájú èmi rò pé ọ̀pọ̀lọpọ̀ òbí láfẹ́ fún ọmọ nírú abẹ́rẹ́ yẹn tán bá mọ̀ so à ń gba àwọn èèyàn níyànjú lára pé abẹ́rẹ́ yẹn wà tí ó yẹ ká fún ọmọ obìnrin tó bá ti ń wà ní primary school àbóṣe ń lọ secondary school kó gba ẹ lọ ilé ìwòsàn pé mo fẹ́ kí ọmọ adé yìí kó gba abẹ́rẹ́ human papilloma virus abẹ́rẹ́ tó ń dènà cancer of the cervix ó ṣe pàtàkì tá a bá lè máa ṣe yẹn tó yẹ pé ó tó kárí tí gbogbo ẹni tó lọ́mọ obìnrin tó ń fún ọmọ obìnrin nírú abẹ́ yẹn pẹ̀lú ìgbésẹ̀ yẹn àti mọ àrùn jẹjẹrẹ yìí àti máa lù lọlẹ̀ dáadáa torí kò kàn ní á ti dínkù lọ́pọ̀lọpọ̀ ìyẹn là ń pè ní primary prevention ìkan tó tún jọ bẹ́ẹ̀
ká tún ẹ̀kọ́ fún àwọn ọmọ wa pé táwọn bá tí ì tó lọ́kọ kọ́ mọ́ sùn mọ́kùnrin torí ẹni tí ò bá lọ́pọ̀lọpọ̀ gbà àti pé àwọn èèyàn náà tábàdẹ̀ máa dapò ní káwọn lo condom pre safe sex do agbọ̀n tó kíní tó wà bẹ́ẹ̀ pé bóyá ìbáni condom náà pé bóyá kò tẹ̀ tún prevent human papilloma virus torí tí ẹ̀yà ara bá kanra lábíà total flow bá kanra gbà mí ó lè fa ṣùgbọ́n aṣáàṣì dínkù díẹ̀ ìyẹn ní ti ọ̀nà tá a fi lè dé tó yẹ pé kò ní wáyé rárá lọ́nà tìyẹn ọ̀nà kejì tá a fi lè díwọ́ àrùn jẹjẹrẹ ẹnu ilé ọmọ kò yìí ní secondary prevention ìyẹn wá ni pé mo sọ lákọ̀ọ́kọ́ pé kó tó di pé ó máa ń di àrùn jẹjẹrẹ ó máa ń lò bí ọdún 5 sí 10 ó ní àwọn kankan tá a lè rí tá a pé ẹni yìí bó ṣe ń lọ yìí ó lè di àrùn jẹjẹrẹ o àwọn yẹn ni test ìyẹ̀wò tá a lè ṣe nílé ìwòsàn lọ́dún méjì ọdún mẹ́ta ní ìlú Gẹ̀ẹ́sì àwọn yẹn náà ló tún common ló tún pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé àwọn tí wọ́n bá ti ní àrùn yẹn tá a bá lè mú wọn ní stage yẹn wọn à ní lọ́ọ̀dì wọn à ní dènà tó yẹ pé wọ́n á ń di àrùn jẹjẹrẹ. ṣé mo pé à ń sọ̀rọ̀ pé vaccine báyìí ẹni tó ti dàgbà ò lè gba vaccine mọ́ àbí ìgbà vaccine mọ́ nǹkan tá a lè ṣe fún ọ̀yẹn bẹ́ẹ̀ ni pé kán lọ ilé ìwòsàn kán lọ tẹ àyẹ̀wò bóyá wọ́n ní nǹkan tó lè fa àrùn jẹjẹrẹ yẹn lára nǹkan tó dẹ̀ ilé tó dẹ̀ rọrùn bẹ́ẹ̀ là ń pè ní pap smear ó wà káàkiri ilé ìwòsàn ìjọba gbogbo obìnrin tó bá ti ń rọ́kùnrin ló yẹ kó máa ṣe pap smear bí alọ́dún kan sí méjì ọdún mẹ́ta ọdún kan sọ́dún 5 ló yẹ kó máa ṣe pápátá so gbogbo obìnrin tó bá ti lọ ṣe pap smear kan ṣe kò wọ́n bí 1,000 naira pap smear kò wọ́n gbogbo obìnrin ló yẹ kó ṣe pap smear torí tá a bá ṣe pap smear yìí ó máa jẹ́ ká mọ̀ bóyá ẹnu ilé ọmọ yìí o bóyá bó ṣe ń lọ yìí ó máa ní àrùn jẹjẹrẹ bí ọdún 5 sí 10 sákòókò yìí tábàdẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ìgbésẹ̀ tá a máa ṣe lè tọ́jú ẹnìyẹn ní àkókò yẹn ó rọrùn tí ò tẹ̀ ní fa wàhálà fún ní a ṣe àyẹ̀wò kan fún àwọn ilé ìjọsìn kan láìpẹ́ a rí i pé ní láàrin èèyàn láàrin bíi 100 bíi 15 ló nírú kíní ẹ̀ lára kálá àṣerú test yẹn náà ń kọ́ àwọn èèyàn rẹ̀ nímọ̀ ẹ̀bẹ̀ tá à ń bẹ àwọn aráàlú lénìí ni pé ká lọ ilé ìwòsàn ó wà káàkiri l'Ondo State nílé ìwòsàn ìjọba ó wà ní teaching hospital Unimed teaching hospital bóyá l'Ondo bí l'Ákúrẹ́ ló wà ní teaching hospital wa kán lọ bẹ̀ kán lọ sọ pé kán lọ yẹ ojú kán yọ ojú ara yẹn kán yẹ̀ wò oríṣiríṣi ọ̀nà lè fi yẹ̀ wò pap smear wà lugos iodine wà ẹ má jẹ́ kí tẹ̀ fi yẹn ẹ ṣáà mọ̀ kó tó bá ti délé ìwòsàn àwọn nílé ìwòsàn wọn mọ nǹkan tó máa ṣe àwọn dókítà tó wà bẹ́ẹ̀ wọ́n ti máa ṣe wọ́n mọ irú ilé tó máa ṣe fún ní kálukú tá lè mọ̀ pé báyìí ẹni o ti ní kíní lọ kí dẹ́ ìpọ́n máa ṣe nìkan fún àyẹ̀wò àti tọ́jú ti wà ń bẹ̀ lẹ́pẹ́ tó bá tẹ̀ ti rí ẹni báyìí bó ṣe rí lé o èmi à ń pè ní see and treat àbùnà bó ṣe rí pé kíní ò dáa bó ṣe yẹ kó wà o wá dẹ̀ tọ́jú ẹ̀mí wá tọ́jú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò tiẹ̀ ní pé ká lọ kábọ̀ ńgbà míì kò dẹ̀ wọ́n wó láàrin 1,000 naira sí 2,000 naira ìjọba ti fẹ́ fi sílẹ̀ bí ọ̀fẹ́ ni ìyẹn dẹ̀ máa dènà wàhálà ìbànújẹ́ ọjọ́ iwájú tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó à ń gba àwọn èèyàn wa níyànjú gbogbo obìnrin àwọn ìyàwó wa àwọn màmá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àǹtí wa gbogbo ọkùnrin kán gba ìyàwó wọn yànjú kán lọ ilé ìwòsàn kán lọ ṣe pap smear kán ṣe different type ló wà bó sọ pé pap smear ìkan nìyẹn ìkan pé VIA wà villi wà tẹ́ pé wọ́n ní kan tá máa fi kun ojú ara yẹn tá máa wò ó bóyá ó rí bẹ́ẹ̀ bóyá nǹkan wà bẹ́ẹ̀ bóyá ó dúdú àbí ó pupa tó yẹ kó ṣe rí wọ́n á ti mọ bá ṣe máa ṣe nílé ìwòsàn tàbí ṣùgbọ́n ó máa fi hàn wá pé ẹni o pẹ̀lú kan tá a rí lẹ́nu ilé ọmọ yìí ó ti fi hàn pé táwọn bá ṣe nǹkan kan láàrin ọdún mélòó kan sí wàhálà máa wà níbẹ̀
so ìyẹn ni ọ̀nà kejì téèyàn lè fi dènà ẹ̀ tá a bá dènà ẹ̀ lọ́nà méjì yẹn àtọ̀nà àtàkọ́kọ́ àti gba kíní àtàwọn kọ́tà tó pọ̀ máa ń fa yẹn bí ẹni tó mu sìgá kó máa mú mọ́ kí a rí pé òun jẹ́ kí immunity kó lọ òkè àti pé ká ṣe kíní kó káàkiri ká rí pé ẹni tó ti ní kíní lára yìí pé tó ti ní abnormality pre-malignant stage tó ti ní lára pé wọ́n ti ń tọ́jú ẹ̀ àti tọ́jú oríṣiríṣi ọ̀nà ló pín sí oríṣiríṣi ló pín sí èèyàn lè ó ní ìkọ̀kọ̀ tá a lè fi sí tẹ́ pé bíi àìsàn ni tá ti pa àwọn sẹ́ẹ̀lì tó ṣe dáadáa yẹn á ti pa immediately kíní kan wíwà tẹ́ pé a lè fi gé kúrò níbẹ̀ tó dẹ̀ níyọ tó ní dání ẹ̀ láàmú tó yẹ pé á dẹ̀ máa ṣe ilé ayé ẹ̀ tá a ṣe dáadáa tá a ṣe dáadáa. ọ̀nà kẹta wá ní ẹni tó jẹ́ pé ó ti wá láìsàn yẹn ó ti di jẹjẹrẹ sí so ẹni tó ti di jẹjẹrẹ sí lára yẹn tún wá pín sí ọ̀nà mẹ́rin stage mẹ́rin àwọn tó bá tètè wá ní stage 1 stage 2 èèyàn á tún tọ́jú ẹnìyẹn á tún wà normal àwọn ìtọ́jú wà tá tún wà normal. nǹkan tó ṣe pàtàkì ẹ jẹ́ kí àwọn èèyàn wa àwọn obìnrin kọ́ mọ̀ pé àrùn jẹjẹrẹ ẹnu ilé ọmọ yìí nǹkan tó ń fa wàhálà fún àwọn èèyàn wa ni tó dẹ̀ ń pa àwọn èèyàn wa nǹkan tó dẹ̀ ń fa ni pé àìkọbi ara sí. tá bá ti mọ̀ pẹ̀lú ọgbọ́n tá a ti ní pẹ̀lú òye tá à ń rí i tá bá gbé ìgbésẹ̀ a mọ̀ rí i pé ikú tó ń wá láti bẹ̀ ó máa lọlẹ̀ tó máa pọ̀ àti àìlera tó ń wá láti bẹ̀ kò ní dé àkókò tó yẹ pé a ti wá di wàhálà tó yẹ pé kíní a ti jẹ ilé ọmọ tán a ti jẹ wọ ìgbà míì a ti jẹ ibi tí ibi àti ń tọ̀ a ti jẹ gbogbo ojú ara tán kò ní dé gbogbo àkókò yẹn. Ó dá nípa ti àìbìkítà olúwa yẹ ká mọ̀ nípa àti ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ó wọ́pọ̀ ní àwọn ìlú tí ò tí ní ìdàgbàsókè pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ olúwa fẹ́ mú mi béèrè pé ǹjẹ́ ìgbé ayé tí à ń gbé gẹ́gẹ́ bí ènìyàn ní ilẹ̀ adúláwọ̀ ǹjẹ́ òun náà wà lára àwọn nǹkan tí ó lè fa kí àìsàn jẹjẹrẹ yìí kí ó mú àwọn obìnrin pàápàá jùlọ ti ẹnu ilé ọmọ nítorí àwọn míì gan ò mọ bá ṣe ń ṣe ìtọ́jú ojú ara gan fúnra ara wọn ǹjẹ́ ó gba àwọn ìgbé ayé tá à ń gbé bá ṣe ń lò ìgbésí ayé wa ṣó lè fà á. Ó lè fà á a lè sọ pé ó lè fà á torí a rí i pé àrùn jẹjẹrẹ ojú ilé ara yìí ó wọ́pọ̀ láàárín àwọn tá à ń pè ní tí wọ́n àfi bẹ́ẹ̀ lówó kì í ṣe pé ìlú tí ò dàgbàsókè nìkan ó tún fẹ́ wọ́pọ̀ lára àwọn tí ò fi bẹ́ẹ̀ lówó láàárín ìlú tí ò dàgbàsókè yẹn tó dẹ̀ ní ṣe nígbà míì ṣe pé nígbà míì a tún ṣàkíyèsí pé láàárín àwọn tó ń ṣe apẹja ó tún kọ́mọ̀ àwọn tí ìyàwó ó tún wọ́pọ̀ náà àtúndì pé ó tún wọ́pọ̀ náà láàárín irú àwọn èèyàn bẹ́ẹ̀ àti pé nígbà míì ẹni tí ò bá fi bẹ́ẹ̀ lè jẹ oúnjẹ tó yẹ kó jẹ oúnjẹ tó lè dènà tó lè jẹ́ kí ẹni ẹ̀ kó kí ẹ̀yà ara ẹ̀ kó lè bá àwọn oríṣiríṣi ìjà ó tún lè wọ́pọ̀ lára ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ẹ̀yà ara wa máa ń bá àwọn àrùn kánsà gan jà táyé pé èmi kò ní farahàn torí pé bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá èèyàn ẹ̀dá ara wa gan fúnra wa ti bá àwọn àrùn ìjà ti bá àwọn kìíní yẹn jà. ẹ̀ẹ́dọ̀ ẹni tí mi tiẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣe mọ̀ pé téèyàn bá ní àrùn jẹjẹrẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá tiẹ̀ ti fún ní ìtọ́jú tó péye tí ó ti lọ ó tún máa tún wá ń jẹyọ padà ṣé irú jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ yìí náà ṣé òun náà lè tún padà jẹyọ ìyẹn tí wọ́n ń pè ní cancer reboot. ó possible torí ó ní í ṣe pẹ̀lú irú ìtọ́jú ó ní í ṣe pẹ̀lú irú ìtọ́jú tán fún ẹni yẹn ó tún ní í ṣe pẹ̀lú irú èwo ló ní torí kánsà ẹnu ojú ara kó oríṣiríṣi
ọ̀ kò nílò kí n máa da àwọn aráàlú kí n máa dà yín láàmú iṣẹ́ tiwa nìyẹn olóríṣiríṣi okòríṣiríṣi yẹn kọ́ ni wàhálà tí yẹn ni wàhálà tí wàhálà àtàwà torí kan tó ṣe pàtàkì ni pé ara yín ò dá ẹ wá ilé ìwòsàn àfẹ́tọ́jú yín ìyẹn ni ó ṣe pàtàkì. ní ìgbà míì tó bá yẹ pé àrùn jẹjẹrẹ yẹn ìgbà tẹ́nì yẹn farahàn nílé ìwòsàn ó ti jẹ́ pé ó ti dé àkótó yẹ pé èèyàn ò lè tọ́jú ẹ̀ kó mú gbogbo ẹ̀ kúrò torí ẹni tó bá ti lárùn jẹjẹrẹ ìtọ́jú tá a máa ń fún wọn ìtọ́jú míì nǹkan tí dókítà ń wá ni pé ó fẹ́ jẹ́ kí gbogbo kánsà yẹn gbogbo jẹjẹrẹ yẹn kó kúrò pàpàtà ìgbà míì yẹn ò ṣeé ṣe èèyàn kàn fẹ́ dín agbára ẹ̀ kù ni pé irú ẹni bẹ́ẹ̀ á lè wà láyé àrùn yóò tètè lè pa àbí àwọn nǹkan tí àrùn yẹn lè fà kò ní tètè lè fà á ní jẹjẹrẹ yẹn náà jẹjẹrẹ náà tún ní oríṣiríṣi types tó pín sí àwọn sẹ́ẹ̀lì yẹn gbà míì àwọn sẹ́ẹ̀lì míì wà wọ́n pé wọ́n wà stubborn jura lọ so àwọn kan bẹ́ẹ̀ ló máa jẹ́ kó bóyá ó máa padà wá àti bá ṣe tọ́jú ẹ̀ sí ìgbà tá ń tọ́jú ẹ̀ yẹn ṣé gbogbo ẹ̀ là ń yọ kúrò ní torí ìtọ́jú fún àrùn jẹjẹrẹ oríṣiríṣi ìtọ́jú ló wà ìgbà míì ilé iṣẹ́ abẹ la máa ṣe tẹ́pọ̀ máa yọ ilé ọmọ yẹn kúrò ẹni ilé ọmọ yẹn la máa yọ kúrò so irú ẹni míì tẹ́pọ̀ máa yọ ilé ọmọ kúrò pàpátá tí gbogbo tọ́jú pé nígbà tá àìsàn jẹ̀ ṣì ń ṣẹlẹ̀ ó ṣòro wà kékeré lẹ́nu ilé ọmọ tá bá ti yọ ilé ọmọ kúrò pàpátá irú ẹni bẹ́ẹ̀ ò lè ní irú àrùn yẹn mọ́ ṣùgbọ́n ẹni míì á sọ pé òun fẹ́ ká yọ ilé ọmọ o òun tí ì bímọ o kọ́kàn bá òun yọ ibi tí kíní yẹn wà nìyẹn ìgbà táwọn yọ ibi tí kíní yẹn wà táwọn bá yọ tán tó kù kékeré táwọn rí táwọn yọ tán ìyẹn náà tún lè kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ ṣùgbọ́n theoretically ó lè ṣeé ṣe. tọ́ ó dá ṣeun àlejò àkókò wa ti kó wa ń papá mọ́ra ṣùgbọ́n ẹ̀yin aráalé mẹ́tẹ̀ bá ní ìbéèrè fún dókítà wa lórí tí a mẹ́nubà lónìí ẹ rí i pé a lè sọ tán torí bí wọ́n bá ṣe mú dé àárín kan ara bẹ́ẹ̀ kí bù máa sọ nígbà tán ni wọ́n yọ ilé ọmọ nítorí náà tẹ́yìn náà bá ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ dókítà wa ẹ lọ sórí ẹ̀rọ ayélujára Facebook wa èyí ni KAFTAN TV Yorùbá ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ṣọwọ́ síbẹ̀ tí a bá sì ń rí gbà tó bá ti di ọjọ́ mẹ́jọ tí àlejò wa bá tún padà wá ń bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn ìbéèrè yín bẹ́ẹ̀ sì ni tí ẹ bá fẹ́ wo ètò yìí náà tí ẹ bá rí wo bá ṣe ń ṣe lọ́wọ́ ẹ tún lè lọ sórí ẹ̀rọ ayélujára ọ̀hún KAFTAN TV Yorùbá lórí ẹ̀rọ Facebook ẹ rí wo ń bẹ̀ ibẹ̀ náà lẹ́sìn fi àtẹ̀jíṣẹ́ yín tẹ́ bá ní ìbéèrè kankan ibẹ̀ náà ni ẹ fi sí lọ́dọ̀ àlejò wa ní pápápá láàrin àbọ̀ ìṣẹ́jú ẹ ti ń gba àwọn aládé nímọ̀ràn ṣùgbọ́n ẹ tó túbọ̀ bá wa gbà wọ́n nímọ̀ràn sí. ẹ ṣe olóòtú mi ìfẹ́ káwọn aráalé òsì mi gbọ́ mi sọ pé gbogbo ẹ̀ la máa yọlé ọmọ o ẹ má tìyẹn sá kúrò ní àtúwálé ṣé gbogbo ẹ̀ la ń yọlé ọmọ o torí ara ìyá bọ́ ṣe gbọ́gbọ́ yọlé ọmọ kì í ṣe gbogbo ẹ̀ la ń yọlé ọmọ o ṣùgbọ́n nígbà míì ó lè nílò kan yọlé ọmọ torí ẹni tó wà láyé ló ń lọlé ọmọ o tó bá nílò kan yọlé ọmọ kó lè lọ́wọ́ lálàáfíà ẹni mi tó dẹ̀ ti bímọ bó bá tẹ̀ tí ì bímọ ọ̀nà wà tí wọ́n ṣe lè bímọ báyìí láì nílé ọmọ ọ̀nà yẹn ti wà lóṣìṣì ìmọ̀ràn tí mo gba àwọn aráalé ni pé ẹ jẹ́ ká kíyèsára nípa ètò ìlera wa àrùn yìí ṣe é dènà àwọn tá a bá lọ́mọ obìnrin ẹ jẹ́ lọ gba abẹ́rẹ́ àjẹsára yẹn fún wọn kò wọ́n àwọn tá a dẹ̀ ti jẹ́ obìnrin tá a ti wà nílé ọkọ àbí tá a ti ń rọ́kùnrin ẹ jẹ́ ká lọ ilé ìwòsàn ká wo ẹnu ilé ọmọ ká ṣe test ká ṣàyẹ̀wò bóyá nírú nǹkan bẹ́ẹ̀ lára ká dẹ̀ tètè tọ́jú. tó ẹ ṣeun lẹ́ẹ̀kan sí àlejò wa tó ẹ̀yin aráalé gbogbo ìmọ̀ràn òun náà ni dókítà wa ti gbà yín kò nílò kí àwa tún sọ púpọ̀ lórí ẹ̀ ju wípé kí a mú ìtọ́jú ara wa kí a mú lọ́kùnkúndùn kò sí iyekíye tí yẹn lè ná tí ó tó àlàáfíà ẹni tó bá lálàáfíà òun ló ná ìlọ́po owó nítorí náà ẹ má jẹ́ kí a mọ̀ dé mọ́ra wọ́n ti ní àwọn tí wọ́n bá sì lọ́mọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ ọkùnrin yálà bí ọdún 9, 10, 11, 12 ẹ jẹ́ kí a gba abẹ́rẹ́ àjẹsára kí a gbà fún wọn àwọn àtàbà sì ti kọjá iye ọjọ́ orí wọ́n ti sọ àwọn àyẹ̀wò tá a lè ṣe
tí yóò fi hàn bóyá ó ṣeé ṣe kí nǹkan báyìí wáyé àbí kí ó má wáyé ẹ jẹ́ kí a ṣe gbogbo ẹ̀ ká lè wà lálàáfíà òun náà ni a nílò jù báyìí lọ lórí ètò lónìí ọjọ́ mẹ́jọ tó ní kí ẹ darapọ̀ mọ́ wa ní abala ibi àtúnṣe máa gbé dókítà wa wá tí wọ́n mọ̀ tó là wá lọ́yẹ̀ lórí tí a bá tún gbé wá lẹ́ẹ̀kan sí tẹ́ bá ní ìbéèrè kankan fún dókítà wa ẹ lọ sórí ẹ̀rọ ayélujára Facebook wa KAFTAN TV Yorùbá kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ fi ránṣẹ́ síbẹ̀ tí a bá sì ti rí gbà á fi ránṣẹ́ sí dókítà wa tó bá wá di ọjọ́ mẹ́jọ wọ́n bá wa fi ìdáhùn sí dágbére fáwọn aráalé. ẹ̀yin èèyàn wa àwọn tó sọ pé ìlera lòògùn ọrọ̀ wọn ò kúkú sì sọ wọ́n ti ní látọmọ ọdún 9 kí a máa mú àwọn ọmọbìnrin wa lọ kí wọ́n lọ gba abẹ́rẹ́ àjẹsára tí ó ń dènà jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ àkọ́bí ara sí ẹ má jẹ́ àní kò sí nǹkan kan tí ó ṣe láfojúsùn ń sọ lóhùn o ẹ dákun ẹja tètè tara ṣàṣà kí a gbé lọ kára yín mọ́ bù mọ́ṣọ bí tọ́dọ̀ mi ṣe bù mọ́ṣọ nísìn nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà ibi kankan ò ní bá wa ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa kò ní dé ikú ò ní kanjú mẹ́nì kankan jẹ́nu wa àrùn sì ní sí wa lọ́jọ́ àmọ́ tẹ bá ti ń ṣàìsàn tẹ ti ń rí wẹ́rẹ́wẹ́rẹ́ àìsàn ẹ tètè sátọ oníṣègùn òyìnbó yín lọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọjọ́ Ìgbò olórúkọ òyìnbó Becky ọmọ akí pẹ̀lú mi ni mo ń fi wákàtí àti ọ̀wọ̀ yìí wípé ẹ jẹ́ ká tó pàdé lọ́la ayọ̀ àti àlàáfíà òun la máa fi rẹ̀ wá títí dọ̀la náà ńkọ́ ó dàbọ̀. tọ́ ọ̀la ní kí ẹ jẹ́ kí a tún jọ pàdé lápọ̀tún èmi náà yí orúkọ padà Olúṣọlá àdúrà lèmi jẹ́ àti àlejò wa pẹ̀lú Becky ọ̀la ń dágbére fún yín pé ire àti ayọ̀ tí a fi yín sí òun náà ni a tún fi pàdé lówùúrọ̀ ọ̀la ó dàbọ̀. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àmọ́ wà ní ìyá mẹ́nu àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare tó darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ọ̀pọ̀ tó ti dàgbà wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. ọmọ akíntì tó ní báwo ni a máa rí wípé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́ńdẹ̀tì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀ ní kíá.